jù kan lọ. Ǹjẹ́ ẹ ti mú bàbá kan tó jáde tó náà tó ń yàkàyàkà àwọn ọba wípé gbogbo ọba ilẹ̀ Yorùbá tí ò bá ti jẹ́ mùsùlùmí ẹbọ tó wà nínú ọ̀rọ̀ wọn kán lọ yọ́dànù wọn ń ṣọba mọ́. Ṣáwọn yìí ò ti ta mọ́ba? Abéèrè ìjà arọ lẹ fẹ́ jà, ẹ fẹ́ dá wàhálà lẹ̀ ni. Thank you olóyè Sunday Igboho. Torí tó bá jẹ́lé Haúsá lẹ ti lọ gbé òfegè mọ́tò tẹ fẹ́ fi àrẹ́sì tẹ tún wọlé lọ bá ọmọ yẹn, wọ́n á sun yín ná ti mọ́tò ni. Ẹ jọ̀ọ́, mo rí fídíò ni tó ń jà ràìnràìn àtìgbà live bí wọ́n ṣe kí Talọlọ́run mọ́lẹ̀. Wọ́n láwọn ọlọ́pàá ni. Mi ò lérò ipá àwọn ọlọ́pàá láwọn ẹni tán wá. Tán bá já àwọn ọlọ́pàá ni, àárí véhíkù ọlọ́pàá, àádẹ́ rí nọ́mbà lára mọ́tò yẹn, kò sí nọ́mbà ń bẹ̀ lásìkò ìgbà tí wọ́n ń jiyàn gbé yìí. Ẹ mọ̀ disgrace Nigerian police. Ẹ ti disgrace Nigerian police. Ó yẹ kán investigate wọn ni. Ẹ dẹ̀ fẹ́ sọ Ìlọrin lẹ́nu. Àwọn gúrùpù tí wọ́n create kinní yìí, ẹ wá wọn láwàkàn. Tẹ́ ẹ bá ní Talọlọ́run ó ń bú ẹ̀sìn, mo fẹ́ fi dá yín lójú ipá wọn wò ná gbé ẹ̀sìn wa tán gbé lé àwọn Talọlọ́run lọ́wọ́ pé kán máa bú. Àwa ẹlẹ́sìn náà la gbé lé wọn lọ́wọ́. Àwa ni. Ǹjẹ́ ẹ ti mú àwọn ẹni tán da àwọn ẹbí ànábì sínú náà? Ǹjẹ́ ẹ mú wọn sínú ẹ mú wọn? Ǹjẹ́ ẹ lọ kì wọ́n mọ́lẹ̀ ẹ gbé wọn? Ẹ ṣe yẹn o. Ǹjẹ́ ẹ mú àwọn ẹni tán mú òfin oríṣiríṣi jáde lórí ẹ̀sìn tí ó sì sí nínú ìwé ẹ̀sìn? Ǹjẹ́ ẹ pè wọ́n lẹ́jọ́ tí nǹkan yẹn ò fi ní ṣẹlẹ̀ mọ́, tí ò fi ní sí àrífín? Ẹ̀sìn gbogbo wa ni. Èyí tó wà nílẹ̀ Haúsá tó ń jà ràìnràìn, ṣe bá àfáà ló bú ànábì, ó fi ẹbí ànábì wé tí ò dáa. Wọ́n dẹ̀ fẹ́ dájọ́ lọ́wọ́ wọn. Àfáà yẹn fúnra rẹ̀ tó tún bú ànábì ló tún gbébọn tó lóun ó jà. Ìlú ṣẹ̀ríà nìyẹn. Ìlú tí ò sí ṣẹ̀ríà náà, òfin ò ní ká máa búra wa, ká máa bú ẹ̀sìn tá à ń ṣe. N tó wà nínú Kùránì làkúndínì kún wọ̀lí ẹ̀dín ẹ̀ ló mọ́ ni. Ẹ̀yin tẹ́ wá mú Talọlọ́run. US mọ̀ ó jẹ́ kan tó bẹ̀rẹ̀ kínní. Tó bá wá ní Talọlọ́run ó bú bàbá wa nílọrin, ó yẹ kárí àwọn ògbóǹtarì tí wọ́n jẹ́ ẹgbẹ́ tá a mọ̀ ní Ògo Ìlọrin. Àwọn ló yẹ kán dìde. Ńlọrọ̀ yóò fi lójútùú. Ńlèmi náà fi dá sí bí mo ṣe dá sí. Tó bá jógo Ìlọrin ló bá dìde, mo mọ̀ pé yes, òdodo ẹjọ́ lẹ fẹ́ dá. Òdodo lẹ fẹ́ fi hàn Talọlọ́run. Ó yá bẹ́ẹ̀ bá ní wọ́n bú bàbá wa nílọrin, ṣó yẹ kán máa bú bàbá wa nílọrin? Ǹjẹ́ ẹ paná rẹ̀? Ẹni tó kọ́kọ́ bú bàbá wa nílọrin, ṣé ìmáàmù US ìmáàmù ǹjẹ́ ó jẹ́ kán mú Saheed Shittu? Fídíò wà o. Fídíò wà. Ó yá ẹ mú ẹ fà fọ́lọ́pàá. Kí ló dé tẹ́ ẹ fi rán fẹ́ẹ̀kì ọlọ́pàá wá? Torí fẹ́ẹ̀kì lèmi rí wọn sí. Fẹ́ẹ̀kì sì ni gbogbo ayé rí wọn sí. Tó bá jẹ́ lórí bàbá wa lẹ bá fi fẹ́ mú, ó yẹ kí wárántì yẹn wá ní direct. Òdodo ni, kì í ṣe lórí tẹ́ ẹ ṣe. Ẹ kàn fẹ́ fi sọ Ìlọrin lẹ́nu ni. Ẹ fẹ́ fi sọ Ìlọrin lẹ́nu ni. Ó ṣe jẹ́ Talọlọ́run lẹ mú. Abéèrè tẹ́ ẹ bá dá sẹ̀ríà tẹ́ ẹ jẹ́ kí Ògo Ìlọrin kó ṣàṣeyọrí lórí Saheed Shittu, lórí àwọn imam bàbá tó bú nílọrin. Talọlọ́run ò bí ìyá ẹ̀dá kó bú ọba Ìlọrin. US imam, a ní fídíò mi tó ti dá padà fún ọba Ìbàdàn náà. Ìwọ náà ti sọ̀rọ̀ sọ́ba Ìbàdàn. Àwọn méjèèjì ọba mi ni wọ́n, ọba Yorùbá ni wọ́n. Ṣùgbọ́n rìn ní the right way. Mùsùlùmí pọ́nbélé ni mí o, ẹ bá lọ́lọ́bẹ̀ yọ̀ ni mí. Ẹ ro àmàlà kẹ́ wá fi jẹ ìsìláàmù ọlọ́bẹ̀ yọ̀ tèmi ń ṣe.
àfi tẹ́ ẹ bá rìnrìn òótọ́. Àwọn ẹni sì ń bú ànábì. Mo fọ́lọ́run ṣọ́ l'Àbújá. Níbo náà kọ sí pé ká má fi ọwọ́ wa jẹ àmàlà? Ipe àràmù ni ẹ gbé jáde o. Bàbá wa Ìmúránì Ẹlẹ́hà, bàbá wọn Ìmúránì Ẹlẹ́hà, wáàsí tí wọ́n ń ṣe wọ́n ní kán máa ní kán pa ẹlẹ́bọ tán bá ti rẹ́lẹ́bọ? Ǹjẹ́ ẹ mú wọn kẹ́ ẹ pè wọ́n sílé ẹjọ́ káwọn ẹlẹ́bọ gan rí pé ẹ ti àtáàkì wọn, ẹ ti bá wọn wí sódà tí wọn ò ní ta mọ́ ẹ̀sìn wa? Mo béèrè ọkàn ojú kan lọ. Ǹjẹ́ ẹ ti mú bàbá kan tó jáde tó náà tó ń yàkàyàkà àwọn ọba wípé gbogbo ọba ilẹ̀ Yorùbá tí ò bá ti jẹ́ mùsùlùmí ẹbọ tó wà nínú ọ̀rọ̀ wọn kán lọ yọ́dànù wọn ń ṣọba mọ́? Ṣáwọn yìí ò ti ta mọ́ba? A béèrè ìjà arọ́ lẹ fẹ́ jà, ẹ fẹ́ dá wàhálà alẹ́ ni. Thank you olóyè Sunday Igboho, torí tó bá jẹ́lé Haúsá lẹ ti lọ gbé òfegè mọ́tò tẹ fẹ́ fi àrẹ́sì tẹ tún wọlé lọ bá ọmọ yẹn, wọ́n á sun yín náà tí mọ́tò ni. Wàláì kódà níbi tẹ́ ẹ wà yẹn tó bá yẹ pé olóyè Sunday Igboho ò dá sí ni, wàláì wọ́n á sun mọ́tò yẹn tí nǹkan kan ò dẹ̀ ní ṣẹlẹ̀. Wárántì tẹ́ ẹ mú wádà orúkọ ta ni? Saheed Shittu ń pe èèyàn sílé ẹjọ́, ó tún sọ fọ́lọ́pàá pé ẹ dá dúró, òun dẹ̀ jọ́ǹpù béèlì. Ẹ wọ́n lọ halẹ̀ mọ́ ta lọ́lọ́run? Mi ò gbìjà ta lọ́lọ́run. Ó dìsáàfù kẹ́ ẹ nà án, ó dìsáàfù kẹ́ ẹ mú bọ̀tẹ́ ẹ̀rín ní the right. Tó bá sì jẹ́ tẹlẹ́sìn ni ẹ̀sìn àwọn àáfàá yín, àáfàá Sálàfí yín, àwọn náà kọ́kọ́ ta mọ́ ẹ̀sìn wọn tán ní ká mú àwọn ẹlẹ́bọ kan pa wọ́n tààràtàrà láyé tán jiyàn gbé yìí. A béèrè lọ́wọ́ yín. Ẹ ṣọ́ra o, ẹ ṣọ́ra. Ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ olóyè Sunday Igboho. Ìjà lẹ fẹ́ dálẹ̀lẹ̀, ìjà ẹ̀sìn sì ní kò sí tó kan ọlọ́pàá nú ẹ̀, kò sí tó kan ọlọ́pàá nú ẹ̀ àfi tán bá kó lọ bá wọn. Ó tán. Ntí ò bá imú Sharafudeen, Surajudeen, Majideen, gbogbo wọn jíǹjíǹjíǹ yẹn tẹ́ ẹ̀ bá ti mú wọn kẹ́ ẹ fi wọ́n jófin, wọn ò ní fi yín lọ́rùn lẹ̀. Wọn ò bà ìsìláàmù jẹ́. Ẹ̀yin ara yín lára yín ò lè gbà á. Mi ò lè ti torí ń tán sọ kí n fi ìsìláàmù lẹ̀. Ọlọ́run ló mẹni tó ń sìn. Ǹjẹ́ ti gbọ́? Ta lànábì náà, ta lànábì fi lé ọlọ́pàá níṣojú yín? Tẹ́ ẹ bá fẹ́ gbìjà ìsìláàmù, ẹ rìn ní the right way. Ẹ má rìn bẹ́ẹ̀ ṣe rìn yẹn. Ẹ rìn ní the right way. Ẹ̀yin lẹ jẹ́ kán bọ́ta kán máa polówó pé ẹ má ṣe ẹ̀sìn ìsìláàmù mọ́. Ntẹ́yìn náà ń sọ fún wọn ní làkúndínì kún wẹ̀lí èdè. Mo ní sáré ṣe eléyìí yàjóyàjó ni. Tó bá wù yẹn lè kọ́mẹ́ǹtì burúkú o, kò kàn mí. Ṣùgbọ́n èyí tọ́lọ́run ti ní kó má dìjà ẹ̀sìn nílùú Ìbàdàn láti Ìlọrin, ẹ lọ fẹjọ́ rẹ̀ sùn ọlọ́pàá ní Ìbàdàn kán tẹ̀lé yín wá mú. Ẹ rìn ráìtì o, ẹ jẹ̀bi.